the Ooni of Ife, Olubadan, the Obas in Lagos State. This is closer to home than expected. Answer me. Stop. Come out here. Come out here. What do you want to do? What happened? What do you want to me? About leave him. Leave him. Please do something. Oluye Sunday Igboho. Me, I don't understand though. Sincerely, I do not understand. Oyo State government, Lagos State government, Ogun State government, Kwara State government. What can be done? This is sad. This is heartbreaking. This is too close to home. I want to appeal to everybody, religious leaders and elders, in particular of Orire local government, not just the kinetic approach. There's been a lot of threats. We are not taking this lightly. I do not want us to wait till it is genuinely or seriously in our homes, our KBACs. I don't know what's happening. Everybody should be scared right now. Help Nigerians. Say something. Do something. Act fast. It is very heartbreaking. The common man who is struggling daily to find livelihood and source of income, source of survival. I'm sure a lot of us have seen on the news, internet, or watched the video of the late Mr. Matthew Odedukun, a teacher in Oyo State. This is knocking on our doors. It is closer to home than expected. Let your heart speak to you all right now. Use your connections to speak up for the masses, to call the attention of people whose attention needs to be called to this. It is not a time to say, I don't care. It does not concern me. But unfortunately, we cannot pretend like we do not see what is happening. Fulani Nimi Kwambele, Fulani Bororo were about 40 million. Popularity won in criminality 2005. Ugbelamo. Oju kokoro ti ìgbàlódé ló kó bá ìran wa. Àìnímọ̀, àìkàwé ló kó bá Fulani. Ilẹ̀ Hausa ni Fulani bá wá sí ilẹ̀ Yorùbá. Wọ́n ṣe ń kó màálù yẹn kiri. Wọ́n fi ṣe ń dá wàhálà lẹ̀. Alaafin gbà ìmọ̀. Ọ̀gá ọmọ wa lé ní tó bá dé ọba òtiwá olódò tí ènìyàn máa tó kọ́ Ọ̀gbẹ́ni, ó ní kẹ́ má da ẹ gbọ́dọ̀ dá màálù. Mo ní pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ bí láì níbọn lọ́wọ́ olórí burúkú làwọn pípù yìí. Ilẹ̀ Ìgbò ní Nàìjíríà la kọ́kọ́ mọ̀ pé ọ̀rọ̀ ajínigbé kọ́kọ́ yọ. Ìgbàlódé ló dé tí nǹkan fi yí padà tó fi di pé ọ̀rọ̀ ajínigbé ọ̀rọ̀ wọn dáná. That's highway robbery. Ẹ máa bá Fúlàní ń bẹ̀. Tó bá ti jí wọn lè gbé wọn lọ sígboro. Inú ìgbẹ́ náà ń gbé wọn lọ. So inú ìgbẹ́ tó ń dẹ̀ ń gbé wọn lọ yìí bẹ̀lẹ̀ àwọn Fúlàní ń gbé pẹ̀lú màálù wọn. Wọ́n lè ní kí àwọn tí wọ́n mọwọ́ tí wọ́n mẹsẹ̀ tí wọ́n mọ venture ọ̀rọ̀ ajínigbé dé yìí kọ́ máa bá wọn ṣọ́ ẹni yẹn títí gbà tó máa fi gbówó wá. Wọ́n lè ti gbówó wá yẹn iye tó bá jẹ́ wọ́n lè fún wọn níwọ̀nba wọ́n fi tọ́ wọn wò lẹ́nu. Àti bẹ̀ ni a gbọ́ pé lákọ̀ọ́kọ́ pé àwọn Fúlàní kópa nínú ọ̀rọ̀ ajínigbé. Àwọn èèyàn wa lọ easy láti get arrested because kò síbi tí wọ́n ṣe ipa ajínigbé yìí tí ẹni bá ẹ̀yà bí oríṣi méjì sí oríṣi mẹ́ta tó jẹ́ ìjẹ́ pé àwọn tí wọ́n bá kópa Fúlàní kan náà máa rí arrest because they are illiterate. Wọ́n lè lo fóònù wọn gan láti fi pè. Wọ́n bá ti jí ọ̀gbẹ́ wọ́n lè gba 1 million or above that. Nínú owó tó máa kó fáwọn tí wọ́n bá wọn ṣọ́ yẹn kò lè ju 50,000. Ẹlòmíì kan fún 30,000. So ẹni tó dẹ̀ ti wà lúgbẹ́ tó ti sáré kiri tí ò mọ bó ṣe máa rí 10,000 lásán tó rí 50,000 lẹ́ẹ̀kan ṣo. Nítorí wá common jù fáwọn èèyàn wa ni wípé tó bá ti jí àwọn èèyàn ìgbé bó ṣe sọ́lẹ̀ kan environment ibi tó máa ń gbé wọn lọ ibi táwọn èèyàn wa pọ̀ sí ni ibi tó ti ń da màálù wọn. Ritualism àti yahoo ó popular ó pọ̀ ju criminality kidnapping lọ. Àwọn tó ń gé orí ọmọ tó ń jí ọmọ kókó tó ń lọ fi ṣe ọṣẹ tó ń fi ṣe gbá. Fúlàní mélòó lẹ máa rí nínú ritualism. Ọ̀rọ̀ banditry nǹkan burúkú ni. Kidnapping tó reign tẹ́tẹ̀lẹ̀ ó ti kúrò. Ọ̀rọ̀ banditry ló reign sí. Ọ̀rọ̀ banditry kẹ̀dẹ̀rẹ̀ ibẹ̀ ni rustling ti yọ. Kò sí ẹ̀yà kan
tí ò kí ń partake nínú iṣẹ́ ajínigbé yìí. Àwọn Fúlàní wa tí wọ́n wà ní Kwara State kẹ́ ẹ lọ ṣèwádìí 70% wọn ti sá kúrò ní Kwara State, ibo náà kó lọ, wọ́n ti kó lọ Ghana. Bí lè bá ń jó wẹ́rẹ́wẹ́rẹ́ ká dókè àbúlọ̀lá, ẹ̀yin tó láyé párádà, ẹ̀yin ìyá mi párádà, ẹ̀yin ẹlẹ́yẹ ayé párádà, ẹ̀yin tó rọ ọmọ gá. Ṣé bẹ́ẹ̀ lọ́mọdé lọ́sàn-án? Àfẹ́ ló lòru, àtòru àtọ̀sọ́yà mọ̀ pé yín ọ́. Ó sọ ọmọ ọmọ dáhùn. Ẹni pẹ́ wẹ́ lẹ́sẹ̀ lọ́mọ gbà kọ́ bẹ́ẹ̀ wáyé lọ. Agbára ogun lẹ́sẹ̀ lẹ̀ mọ́ o. Àríkú ọmọ ẹ̀kẹ́ mọ́ o. Ṣá ọba rí ẹgbẹ́dẹ̀ gbà á rí mi lọ́kọ̀ jẹ́ pẹ̀lẹ́. Ọbẹ̀ ẹ̀lẹ̀ lọ́ta dájú, kí lọ́ta yọ. Ọbẹ̀ ẹ̀lẹ̀. Ẹni ọlọ́run ọ̀dàlú ẹ̀ṣẹ̀ rẹ̀ ilẹ̀ ọmọ mi. Ní kíákíá, ní yárayára, ẹgbẹ̀ wá ń jà o, ẹ lọ bá wa dà wọ́n lédè rú. Good morning, everyone. It's your girl Opeyemi Aiyeola. This video, okay, I'm sure a lot of us have either seen on the news, internet, or watched the video of the late teacher, Mr. Matthew Odedukun, in a teacher in Oyo State. This video is just to call the attention of influential colleagues with the platform and the voice or connection to please lend a voice to the masses. Lend your platform to the common man. I understand election is around the corner. A lot of us are, busy with election. But unfortunately, we cannot pretend like we do not see what is happening. And it is also very sad and unfortunate that this is knocking on our doors. It is closer to home than expected. Oyo State. Oyo State is closer to home. Please lend your platforms. Lend your voices. Use your connection. Use your link to call the attention of the government, to call the attention of people of influence, our kabiesis, our honorable, beautiful, lovely kabiesis, the Ooni of Ife, Olúbàdàn, the Obas in Lagos State. Lege. Eniola Badmus. Alaja tí ó common. Laide Bakare. I'm so sorry I have to call few names. At least these are people that I kind of know have links and direct connections to the government. Desmond Elliot. This is closer to home than expected. I'm sorry I'm not calling you all out negatively. I'm just appealing to please let your heart speak to you all right now. Use your voices, use your platforms.
Use your connections to speak up for the masses, to call the attention of people whose attention needs to be called to this. I don't understand what is happening anymore. I genuinely and sincerely do not understand. This is sad. This is heartbreaking. This is too close to home. This is too close to home. This is too close to home. I do not want us to wait till it is genuinely or seriously in our homes before we start coming out on social media and lending our voices, using our pages, using our connections. This is too close to home. Hey, it is time a lot of us, I'm not saying call for any protest, riot or anything. Use your pages, use your connections, use your links, use your voices. Funke, Tony. Me, I don't understand though. Sincerely and genuinely, I do not understand. Do not let us wait till this thing is directly at our door or our doors. Use your platform, use your voice, use your connection, ask questions, seek answers, try and see solutions. Let us all come together right now and find out what can be done. It is so sad that it is the masses who are suffering. The common man who is struggling daily to find livelihood and source of income, source of survival. It is very heartbreaking. It is very heartbreaking. Celebrities, politicians, our KBACs, our businessmen and women, our highly influential social media celebrities, social media. Hey. It is not a time to say, I don't care. It does not concern me. I'm running after my business. I'm looking for money. I don't think it's that time. Sunday, I don't know what's happening. I don't know politics. I don't get myself involved in politics. Please do something. Oyo State government, Lagos State government, Ogun State government, Kwara State government. Do something. Do something. Do something. Let us all try. This is scary. This is heartbreaking. Everybody should be scared right now. Genuinely, everyone should be scared right now. Please don't take all this personal. If I've mentioned your name directly, do not take it personal. Just see it as me trying to just call your attention. I know everybody is busy, running after life, running towards life. But let us pause sometimes to find out what is happening around us and see what we can do. This is closer to home. It is too close to home.
and it is sad. President Omolodo Ode, President Seyi Tinubu, Momiremi Tinubu, help Nigerians, say something, do something, act fast. God bless us all. God bless us all. God bless us all. And God save people, Nigerians living in Nigeria. God will continue to protect you all and us as well. Wọ́n ṣe ń kó màálù yẹn kiri, wọ́n fi ṣe ń dá wàhálà lẹ̀. Nílẹ̀ Yorùbá wa yìí, a ti dá sí oríṣiríṣi tá a bá wọn sọ̀rọ̀ láàrin àwọn méjèèjì bí wọ́n ṣe máa manage ara wọn kó tó dìgbà yìí pé tá a tó máa rí ọ̀nà àti lọ láti jẹ́ kí ọrọ̀ ajé méjèèjì yẹn kó má lè parun. Because níbi tó ti ń bá lọ dé stage kan níbi stage kan ní ilẹ̀ Haúsá ń sì tẹ́ bá débẹ̀ ó ti ń parun. Ó ti di wípé kí àgbẹ̀ àti ẹni tó da màálù kọ́ máa bára wọn fa nǹkan tó yẹ kọ́ máa bára wọn fa kọ́ máa para wọn. Whereas àwọn nǹkan méjèèjì kẹ̀dẹ̀ ó yẹ kó wà lórí tábìlì wa láti máa lò. Ṣé màálù ni ṣé ẹran la fẹ́ jẹ ni tí ò yẹ ká nínú ọbẹ̀? Àbámàlà la fẹ́ jẹ tí ò yẹ ká nínú àwo? Ó yẹ kí méjèèjì jọ wà. Ó yẹ kí ìjà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. But ìgbà tí ó wà sí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ìjọba, àwọn ìjọba ṣe rí i pé ó dájú ó ṣe pàtàkì kan náà dìde kọ́ mú ọ̀nà àbáyọ wá láti ní jẹ́ kí àwọn ọrọ̀ ajé méjèèjì kó má parun kó máa wà. Ló fi jẹ́ tí wọ́n fi yọrú àwa yìí nínú kọ́mítì láti máa pẹ̀tù sí rúkèrúdò àárín àwọn méjèèjì tí adẹ̀ sì ń gbìyànjú lórí ẹ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run bá wa ṣe president tó wà ní bẹ́ẹ̀ sí President Bola Ahmed Tinubu nípa akitiyan tá a kó láti máa bá a sọ̀rọ̀ láti máa engage ní Yorùbá. Ó fi yan minister fún wa, minister of livestock, minister àwọn nǹkan ọ̀sìn tóun náà gbìyànjú tí ò tíì sí agbára, because agbára ni owó tó bá ti wà provision á wà, kò tíì sówó. Nàìjíríà ṣì ń gbìyànjú láti wá ẹ̀kọ́ tó péye àti ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè fún àwọn ọrọ̀ ajé wa méjèèjì. Ministry of Agric náà wọ́n gbìyànjú. Wọ́n pín lẹ́nu jẹ́ mẹ́ta iná pín nǹkan èlò fún wọn l'Ábùjá. Ẹ bá wo orí TV ẹ rí. Wọ́n fún àwọn àgbẹ̀ wa ní input. Bọ́n ṣe ń fún àwọn àgbẹ̀ wa ní input ló yẹ kó máa fún àwọn oníkan ọ̀sìn, àwọn àgbẹ̀ oníkan ọ̀sìn wa náà ní input. But kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìdá kan ló sì ṣẹlẹ̀. Ṣé ẹ ṣe rí pé ó sì ní ó kù díẹ̀ káàtó. Wọ́n ṣe mójútó àgbẹ̀ oníkan ọ̀gbìn náà ló ṣe yẹ kó máa mójútó àgbẹ̀ oníkan ọ̀sìn. But lágbára Ọlọ́run pẹ̀lú akitiyan báwa ṣe wà ńbẹ̀ yìí tá a ṣì ní agbára àti ohun àti bájọba sọ̀rọ̀, a máa pè wọ́n ṣàkíyèsí wípé báyìí ni pé ká máa ṣe fún àǹfààní láti jẹ́ kí àlàáfíà kó jọba ní ìlú wa Nàìjíríà àti kí oúnjẹ kó lè wà bó ṣe yẹ kó wà kó tó gbogbo àwọn ọmọ wa ní Nàìjíríà láì fa wàhálà. Ẹ bá wo nǹkan tí Donald Trump sọ lánàá ní Amẹ́ríkà, gbogbo nǹkan ló ní gauge ni wọ́n dẹ̀ agriculture ká ní impact tíjọba ti kó àtàwa mẹ̀kúnnù tá à ń ṣe ní sector oil industry ká ní impact kí a mọ gain tá a níbẹ̀ ní sector commercial àwọn transportation oríṣiríṣi ká máa rí impact bẹ́ẹ̀ náà. Kò kàn ṣe kákàn ní industry kan kí industry yẹn má lè prove any profit margin. Àwọn ilẹ̀ òkèèrè tí wọ́n wà ẹ̀ wọ́n ní nǹkan òlò tó wa, but ẹnu àti media tí wọ́n ń lò ẹ bá gbọ́ billions of dollars tí wọ́n ń gain tí ó sì losses because kò sí lapses kankan. Wọ́n monitor gbogbo nǹkan tó yẹ kó monitor nípa kí wàhálà àti nǹkan kó má ṣẹlẹ̀ sí ọrọ̀ ajé tí wọ́n kó sílẹ̀. Òun ló ń ṣe wá nígbà yìí náà, àìkọ́bi ara sí àìlè mójútó nǹkan wa ló jẹ́ kí nǹkan yẹn máa ṣiṣẹ́ wá kó dẹ́ síbi tí a fẹ́ sá sí láti lè má lè mójútó nǹkan yìí. Àfi ká mójútó, àwa náà la máa di ẹrù, àwa náà la máa gbé. A kàn ń ṣera wa ní tá à ń sá kúrò ní Nàìjíríà tá à ń lọ sílé òkèèrè. Tẹ́ ẹ bá lọ sí Amẹ́ríkà, the best doctors ń bẹ̀ ẹ bá pé àwọn ọmọ Nàìjíríà ni. Tẹ́ ẹ bá lọ Australia, the same thing.
tẹ́ bá lọ sí UK àwọn Europe the best engineers ẹ bá ọmọ Nàìjíríà ni wọ́n ti sá kúrò nílùú wọn because kò sí mọ̀jútó kò sí kọbi ara sí àwọn nǹkan yẹn ló ń ṣe wá àdẹ̀fi káwa náà dìde àwọn gbogbo ilẹ̀ òkèèrè tí wọ́n ti ní advance wọ́n ṣe ń gain àwọn kìíní wọ́n ti bárú experience wa yìí for the past 200 years America ṣì ń sọ wàhálà tí wọ́n dojú kọ ní 200 years ago ó ju títí wa lọ development wa how many years old làwa sí we are just 60 something years American independence ó ti lé ní 250 something years or more than that sef tẹ́ bá ti lọ ṣe ìwádìí kí ló fi jù wá lọ ṣé population ni Ọlọ́run bless wa pẹ̀lú population Ọlọ́run bless wa pẹ̀lú mineral resources agric ó wà Nàìjíríà nìkan lẹ́ máa mu ọsàn tàbí kẹ́ mu mángòrò kẹ́ sọ́nù lórí ilẹ̀ tó bá dẹ̀ dọ́dún tó ń bọ̀ ẹ ti bá tó ti digi igi yẹn náà ti bímọ ńbẹ̀ ẹ bá lọ Israeli gbogbo ilẹ̀ wọn pátápátá yẹ̀pẹ̀ ni wọ́n tó lè gbin nǹkan àfi kán wá omi fún àfi kán wá fertilizer fún Ọlọ́run dẹ̀ bless wa bí àmójútó gbogbo nǹkan yẹn Ọlọ́run dẹ̀ fún wa nímọ̀ ìmọ̀ yẹn náà ló yẹ ká mójútó the best professors in the world Nigeria partake the best scholars in Arabic tẹ́ bá lọ Saudi Nigeria wọ́n respect wa the best oil industry Nigeria náà ni kí ló wá ń ṣe wá ká lè mójútó ra wa ká ṣera wa lọ́wọ́ ṣùṣù ká dẹ̀ ṣera wa nìkan ká sọ difference wa nù ká wò wípé eléyìí àlejò ọ̀hún gbá ká sọ̀rọ̀ yẹn ká sọ yẹn nù ẹni tá a bá mọ̀ pé ó lè ṣàkitiyan láti tún nǹkan ṣe ká mú un lé gẹ́gẹ́ bí ẹni tó lè ṣe nǹkan fún wa ó dẹ̀ ṣe ó dẹ̀ rí bó ṣe yẹ kó rí sentiments religious instincts tribal instincts òun ló ń dà wá láàmú ìgbà tá a bá dẹ̀ ti sọ yẹn nù tá a múra wa nìkan ṣoṣo ẹ rí pé à ń ṣe àṣeyọrí ẹ rí pé àwọn ọmọ wa wọn ò ní máa sá kúrò nílẹ̀ yìí kọ́ máa lọ sílé òkèèrè ẹ rí pé àwọn ọmọ wa wọn ò ní máa jí láàárọ̀ kó máa gbọ́kadà kó máa ṣọ̀kadà kiri tó yẹ kó máa ṣẹlẹ̀ ní káwọn ọmọ wa máa jí láàárọ̀ kó máa wọnú fáàmù wa kó máa mójútó nǹkan tá a gbìn kó máa mójútó nǹkan ọ̀sìn wa ohun tó ṣe kókó nìyẹn ká tó rí epo nígbà kan agriculture ló gbélé yìí dúró lórí ọ̀rọ̀ IGR ọ̀rọ̀ 1977-78 náà ni mo sọ yìí ká tó rí epo gbogbo àwọn èèyàn wa táwà ní gbèríko tó wà lábúlé wọn tó máa sá lọ sékòó kọ́ máa lọ wá nǹkan tí wọn ò gbé sọ̀hún kọ́ máa lọ wá kùsà epo abúlé náà wà wọ́n ń gbin kòkó wọ́n ń gbọ́ gẹ̀dẹ̀ wọ́n ń gbin pákí wọ́n ń gbọ́ dùkún wọ́n ń ṣe ewúrẹ́ wọ́n ń ṣe ẹdìẹ kò sí ọmọ kan tẹ́ máa bí sí tó máa fẹ́ jókòó lábúlé tó máa tábúlé ṣe ìgboro tí a wá ń sá lọ bá gbogbo ẹ̀ ti tán kò sílẹ̀ ń bẹ̀ mọ́ ṣé báwo náà ń sá wá sábẹ́kúta gbogbo àwọn gbèríko àwọn abúlé wa náà ń padà lọ ṣe companies sí so tó fi túmọ̀ wípé a fẹ́ akọ̀ a máa padà ṣe nǹkan tó yẹ ká ṣe kí Nàìjíríà lè da kó padà sí ipò rẹ̀ ní ti aṣíwájú nínú ẹ̀yà blacks ẹ̀yà dúdú. Káwá wò sàfihàn nǹkan tó ṣe ní parastate lọ́wọ́ báyìí wọ́n pé ó fẹ́ jẹ́ pé ilẹ̀ ní ìpànìyàn tó ti gbalẹ̀ ọdún lè jẹ́ àwọn àgbẹ̀ Fúlàní èyí ló jẹ́ káwọn ọmọ Yorùbá kan máa sọ pé ṣe pé àwọn Fúlàní fẹ́ gba Kwara tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìlú wo gan-an ni Fúlàní ti wà. ẹ ṣe ìbéèrè tẹ́ béèrè yìí ìlú tí Fúlàní ti wá gbogbo alamọ̀ wípé ilẹ̀ Haúsá ni Fúlàní bá wá sí ilẹ̀ Yorùbá ìdẹ̀ ṣe century bí 18th-17th century ni tá à ń sọ yìí lórí ọrọ̀ ajé káràkátà náà ni kẹ́ kó ẹran wá kí wọ́n kó òbí lọ sílẹ̀ Haúsá lọ́rọ̀ ajé ti wà kì í ṣe Fúlàní nìkan Arab Haúsá Fúlàní àtàwọn ẹ̀yà ọ̀tápà oríṣiríṣi Yorùbá wọ́n kúrò nílẹ̀ Yorùbá wa yìí wọ́n lọ sílẹ̀ Haúsá tí kì í ṣe nì tẹ́ bá dé Kánò tẹ́ bá dé Sókótó ẹ bá àgbègbè ibi tí àwọn Yorùbá tẹ̀dó sí wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ti ẹ̀yà tó kù ẹ̀yà Haúsá ni ẹ̀yà Fúlàní ni tẹ́ bá wá sí South bí ẹ̀ríbi tí wọ́n tẹ̀dó sí lórí ọ̀rọ̀ inter business transaction tá a jọ ń ṣe láàrin ara wa ẹ fẹ́ yọ àfún ṣúgà
bó ṣe rí nìyẹn, exchange ta ní láàrin ara wa nìyẹn. N tí a lè gbìn ní ilẹ̀ Yorùbá wa ń bí tó lè so níbí tí ò lè so nílẹ̀ Haúsá náà máa fẹ́ gbé lọ sí ilẹ̀ Haúsá láti lọ gba nǹkan tí ò lè ṣe ní ilẹ̀ Yorùbá láti ilẹ̀. Ọrọ̀ ajé tó wà nílẹ̀ láàrin wa nìyẹn láti ilẹ̀. Origin ibi tí Fúlàní ti bá wọ̀ nìyẹn, wọ́n dẹ̀ ti ń wá síbí, wọ́n dẹ̀ ti rí pé koríko tí àwọn ò ní àǹfààní láti ní lọ́hùn ló wà níbí báyìí, lọ́ọ́ ṣe jẹ́ kó máa kó àwọn ẹran wọn wá, lọ́ọ́ ṣe jẹ́ kó bí irú àwa ìsíbí tá a ti jọmọ ibi báyìí. Bọ́ọ̀bà tiẹ̀ gbà wá láyè pé a jẹ́ ọmọ bí ibi náà bí wa sí, ibi là dàgbà sí, ibi là mumi sí, ibi là pọ́n sí, ibi là mọ gbogbo nǹkan. Ọ̀rọ̀ Kwara tẹ́ ń sọ yìí, ọ̀rọ̀ banditry tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Nàìjíríà kì í ṣe Kwara nìkan, ó wà Niger, ó wà ní Kebbi, ó wà ní Zamfara, ó wà ní Katsina káàkiri. Ọ̀rọ̀ banditry nǹkan burúkú ni tó kópa nínú kó bá Fúlàní ní wàhálà, kó bá àwọn ẹ̀yà tó bá wà bẹ́ẹ̀ ní wàhálà. Wọ́n á lọ sí agbègbè àwọn bandit tí wọ́n ti recruit ara wọn tó ti rí pé venture bí a ṣe sọ̀rọ̀ kidnapping tó reign tẹ́tẹ̀lẹ̀ ó ti kúrò, ọ̀rọ̀ banditry ló reign sí. Ọ̀rọ̀ banditry kẹ̀dẹ̀rẹ̀ ibẹ̀ ni rustling ti yọ. Rustling ni wọ́n lé màálù bí 20, bí 40, bí 50, bí 100 wọ́n lé lọ lẹ́ẹ̀kan ṣo, kí wọ́n wọ àgbègbè, kí wọ́n pa àwọn èèyàn tó wà níbẹ̀, kí wọ́n kó iyọ̀, ẹdìyẹ, epo, machine, gbogbo nǹkan tó bá wá jẹ́ tó lè jẹ́ kí wọ́n lò tó jà wúlò fún wọn, wá jí gbogbo ẹ̀, wọ́n á pa àwọn èèyàn tó wà níbẹ̀, wọ́n á kó lọ. Olóṣèlè ní Kwara State, ẹrù ìjọba dẹ̀ ni, kì í ṣe ẹrù community, kì í ṣọ̀rọ̀ Fúlàní. Tẹ́ ẹ bá dé Zamfara lẹ́nìí níbi tó ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà, lóòótọ́ bí mo ṣe sọ fún ilé ẹ̀kan, gbogbo àgbègbè ibi tí kìíní ìṣẹ̀lẹ̀ ibi táwọn Fúlàní wá ń gbé ni, ibi tí wọ́n ti sọ dìgá wọn, ibẹ̀ ni kìíní yìí máa ń kópa sí. Ṣé tó bá lé ẹran lọ, ṣé wọ́n lè kó ẹran lọ sẹ́kọ̀ọ́ sí ni? Tó bá máa kẹ́ran lọ sẹ́kọ̀ọ́, ìbọn náà máa kó lọ abatíọ̀. Tó bá fẹ́ sìn kọ́, ibo ló yẹ kó kó lọ? Ṣáyè wà bí tó máa sin ẹran lẹ́kọ̀ọ́? Kò sáyè, inú igbó ni. Kwara State ó ní igbó tó tóbi, ó ní kí wọ́n ti pè reserve ńlá tó tàn láti bẹ̀ dé Ọ̀yọ́ State, dé Niger State, tó wọ Zamfara. Igbó ńlá tó wà ń bẹ̀ tí ò sí mọ̀jútó, táwọn èèyàn yìí máa kóra wọn dé, tó máa tẹ̀dó síbẹ̀ tí ò ní sẹ́ni tó máa mọ̀, tó máa fi ju agbára ìlú lọ. Nínú àwọn ọ̀rọ̀ bandit ẹ̀ tí máa gbọ́ àwọn tó ń pa àwọn kan ní Lakurawa. Ṣé ẹ mọ̀ sí àwọn Lakurawa yìí? Tó bá dé gbogbo tó bá ti bá Fúlàní tó ní ẹran, wọ́n á ní kí Fúlàní tó ní ẹran tó ní 20, nínú 20 yẹn àfi kó yọ̀ǹda 5 nínú ọdún kan, ó mú 15. Òfin wo, constitution wo ló sọrú eléyìí? Àwọn yẹn Fúlàní náà bá dé o. Tó bá dẹ̀ ti mọ̀ pé olówó kan wà níbẹ̀ tó lówó dáadáa, tó ní bí mọ́tò 10, nínú mọ́tò 10 yẹn wọ́n lè ní kó ta 2, kó fún wọn lówó, kó dẹ̀ mú 18 dání. Islam wo ló sọ pé ká ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn? Ẹ̀yà Christianity wo ló ní nínú ìwé Christianity mímọ́ wo ló ní kan kéèyàn máa ṣerú ẹ̀, kó máa gba nǹkan ní 2+. So nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ banditry àti criminality tó ń ṣẹlẹ̀ ní North àti Kwara State, because Kwara State náà já sí North Central, boundary Southwest ilẹ̀ Yorùbá wa ní Kwara. Àwa náà a gbìyànjú nílẹ̀ Yorùbá wa tá jẹ́ Fúlàní bí, tá a wò wípé a bá ìjọba sọ̀rọ̀ láti ṣèrànlọ́wọ́ lórí ìgbésẹ̀ kọ́lọ́ má jẹ́ kí ọ̀rọ̀ banditry ti Kwara State kó kọjá ibi tó wà yẹn kó dé ilẹ̀ Yorùbá, kò dẹ̀ ní dé nígbà lágbára Ọlọ́run. Àwọn Fúlàní wa tí wọ́n wà ní Kwara State kẹ́ ẹ lọ ṣèwádìí, 70% wọ́n ti sá kúrò ní Kwara State, ibo náà kó lọ, wọ́n ti kó lọ Ghana. Because tó bá kó wá sí bíbá kì í gbà wọ́n láàyè, à ń bẹ̀rù wípé wọ́n máa lọ jẹ́ bóyá nú àwọn bandits yẹn náà dira wọn kọ́ wá gbé bíbá kì í gbà wọ́n láàyè. Wọ́n kọjá lọ sí Ghana, àwọn míì kọjá lọ sí Benin Republic, àwọn míì kọjá lọ sí Togo. Àwọn tí wọ́n ti kúrò nílẹ̀ Nàìjíríà tó ti lọ sọ́hùn tó jẹ́ pé disadvantage ni fún wa ní Nàìjíríà lórí ọ̀rọ̀ ajé ti màálù, ẹran jíjẹ. Tó bá yá sí bóyá Ghana la máa forí lé, tá máa lọ ra màálù tá máa jẹ, tá máa pa, because gbogbo wọn ti kó lọ sọ́hùn. Ibẹ̀ nílẹ̀ wà, ibẹ̀ ni ojú ètí láti máa ṣe ọ̀rọ̀ wàhálà jàǹdùkú.
so nítorí ìdí ẹ̀ ọ̀rọ̀ banditry kì í ṣe ọ̀rọ̀ Fúlàní ni mo sọ fún yín. Tẹ́ bá wò dáadáa critically ẹ rí pé ntó indict Fúlàní ní environment ibi tí wọ́n ti ń ṣe. So mi lè sọ fún yín pé kò sẹ́yà Fúlàní nínú wọn, kò sẹ́yà tí ò sí bẹ́ẹ̀. Yorùbá náà partake nínú ti Kwara ìlú la ṣèwádìí tí wọ́n bá ọwọ́ kábíyèsí kan àtìyàwó ẹ̀ tọ́gbọ́wọ́ tí ò ṣe títí ẹ̀ nínú àkáǹtì tó jẹ́ pé òun ló accommodate àwọn tó ń ṣe banditry rẹ̀. Ní àkótán ìfọ̀kànbalẹ̀ wo lẹ fẹ́ fún àwọn àgbẹ̀ tó wà nínú oko tó jẹ́ pé ọkàn wọn ò balẹ̀ mọ́ báyìí nípa pé láti lè lọ sí oko wọn látara àwọn Fúlàní tí wọ́n ń fi ẹran jẹko tó dẹ̀ jẹ́ pé tó bá di pé gbọ́n mi sí omi ò tó látara eléyìí ẹ̀mí lè bọ́ ìyẹn lápá kan. Ẹlẹ́ẹ̀kejì, kí ni àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n wà nínú Fúlàní tó jẹ́ pé àwọn náà wá ń gbèrò láti bẹ̀rẹ̀ sí jọyìn àwọn tó ń ṣiṣẹ́ ibi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé látara pé owó tó ń rí bẹ́ẹ̀ àti àìkàwé ọ àìlóye tó lọ́ fi ń ṣerú nǹkan báyìí, àmọ̀ràn wo lẹ lè fún àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀. Ẹ ṣe nípa ti àwọn àgbẹ̀ wa tí wọ́n wà nílẹ̀ Yorùbá wa káàárọ̀ jèrè aṣebítì lẹ́kọ̀ọ́ ní last year tá a dẹ̀ sọ ẹ̀yà Fúlàní àwa tá a jẹ́ olórí Fúlàní nílẹ̀ Yorùbá káàárọ̀ jèrè a condemn nǹkan tó jẹ́ criminality totally, ìbàjẹ́ kidnapping, ìbàjẹ́ banditry, gbogbo tó bá jẹ́ a condemn ẹ̀. Ọmọ Nàìjíríà rere ò gbọdọ̀ partake nínú ẹ̀. Nílẹ̀ Yorùbá káàárọ̀ jèrè a pledge nínú ọ̀rọ̀ tá a sọ fún akọ̀ròyìn tẹ́ bá lọ íńtánẹ̀tì ẹ̀rí tẹ́ bá gọ́gùn ẹ̀rí nípa wípé àgbà káwọn èèyàn wa kọ́ máa kó ẹran wọn jẹ láti state kan wá sí state kan. Tó bá wà níbi state tó wà kó dúró síbẹ̀ kó manager rẹ̀ kó wá bí tí àwọn ẹran máa jẹ. Ó wà nínú nǹkan tó ń da àwọn àgbẹ̀ wa láàmú. Tó bá ti di àsìkò ẹ̀rùn nílẹ̀ Yorùbá káàárọ̀ jèrè àwọn ẹran máa ń wá láti òkè ọya rẹpẹtẹ tó máa wá jẹ̀bi because kò sí jíjẹ mímu wọn lọ́hùn mọ́. Tó bá di àsìkò ẹ̀rùn ibi báyìí lodò wà, ibi báyìí ní nǹkan tó tutù wà tó máa rí jẹ. A ti sọ fún wọn pé kán dúró kí gọ́ọ̀mẹ̀ntì ibẹ̀ kó wá alternative fún wọn, kán wá odò fún wọn bí tó máa jẹ, kán lè ṣe àyè fún wọn bí tó máa wẹ̀ tí wọ́n tó máa jẹ. Ní ọdún yìí ní Abẹ́òkúta lókun ṣe tẹ́mi wà wàhálà lórí pé láàrin àgbẹ̀ àti Fúlàní ó dínkù. Tẹ́ bá àwa àtijọba wa jọ fọwọ́sowọ́pọ̀ a make sure pé kò sálejò kan tó máa débi tó máa wá jẹ̀bi, especially lórí ibi tí àwọn ìgbàgbépọ̀ Fúlàní àti àwọn èèyàn wa tí wọ́n kọ́lé ní site. A ti sọ fún wọn tá a bá ti rí pé development bá ti bá site tó bá ti jẹ́ Fúlàní sún síwájú, o lè kọ́lé síbẹ̀ kó máa gbélé ẹ̀ mọ̀ àwọn ẹran ẹ̀ make sure pé kó sún wọn síwájú kán wá bí lodges tí wọ́n ní máa disturb àdúgbò, tí wọ́n ní máa disturb gbogbo nǹkan. Mo ṣe blọọkù màálùú fọ lóríṣiríṣi gbogbo ẹ̀ lásọ. A dẹ̀ sọ nínú pẹ̀lú àwọn akọ̀ròyìn tá a ṣe lẹ́kọ̀ọ́ ní last year ọmọ kékeré tí ò ju ọdún 5 lọ ọdún 6 kò gbọdọ̀ dánìkan lọ dẹran àfi tó bá jẹ́ pẹ̀lú àgbàlagbà. Pending the time tí federal government máa fún wa ní àyè ibi tí àwọn ẹran wa máa wà tán máa jẹ káàkiri. Àwọn ọ̀dọ́ fẹ́ kí màálù máa jẹ káàkiri níbi tí ilé bá ti pọ̀, wọ́n wá igbó ibi tí kò bá ti sí àwọn olóko tí wọ́n ti dá sí. A dẹ̀ ń gbìyànjú à make sure pé a ní aṣojú ní local government kọ̀ọ̀kan, either chairman either seriki ni kó wà bẹ́ẹ̀ kó máa ṣe àmójútó àwọn èèyàn wa láti máa bá wọn sọ̀rọ̀ láti má jẹ́ kí wọ́n wọlé rẹpẹtẹ kán inflood ibi tí ó yẹ kán inflood sí, ibi tí àyè bá wà kán manage bí tó bá sáyè kán má wà síbẹ̀. Aláwọn representative káàkiri a dẹ̀ sọ nínú communication yẹn pẹ̀lú àwọn akọ̀ròyìn báyẹn pé àgbà káwọn èèyàn wa tí wọ́n gbà wá láàyè kán máa bá wa yan àwọn aṣojú because àwọn aṣojú kọ̀ọ̀kan tí wọ́n yàn náà tí wọ́n tó ṣe aṣojú àwọn náà ń dá wàhálà lẹ̀. Ẹlòmíì tí wọ́n bá yàn gẹ́gẹ́ bí aṣojú ibi tí ò yẹ kó sáré sí á sáré síbẹ̀, ó lè lọ kó àwọn èèyàn oríṣiríṣi kó máa kó wọn wá da àwọn èèyàn láàmú. Ní agbègbè ó ṣẹlẹ̀ ní Wàsímì ní last year tá a lọ bá kábíyèsí Wàsímì ṣe meeting tá a bá oríṣiríṣi màálù bẹ́ẹ̀ tó yẹ pé létí pa àwọn èèyàn wa àti àwọn ìfọwọ́sowọ́pọ̀ àwọn baálẹ̀ kan ni wọ́n jọ ṣe nǹkan yẹn. A dẹ̀ bá wọn sọ̀rọ̀, a dẹ̀ yan committee bẹ́ẹ̀, a dẹ̀ yan olórí. Ẹ bá dé Wàsímì sọ wá sọ fún mi pé àlàáfíà àtijọba ń bẹ̀
bẹ́ẹ̀ náà ni Àwòwò, bẹ́ẹ̀ náà ni Ọbádáoko, bẹ́ẹ̀ náà ni ìkìlórúkọ Adó-Odò Ọ̀tà. Gbogbo àwọn agbègbè yìí là ń visit pẹ̀lú ìjọba in conjunction with the SA security àti SA interethnic. Àjọ mójútó nǹkan yìí pé kí wàhálà má bàa escalate káà báwo yẹn wọ́n sọ̀rọ̀. So kí àwọn àgbẹ̀ wa kọ́ lọ fọkàn wọn balẹ̀. Bálàfíà ìṣe ìjọba tó bó ṣe ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ó máa kárí káàkiri gbogbo agbègbè wa. Àṣedé Ìjẹ̀bú waterside ibi kan tó ń pè ní ibi adé mọ́ Ẹfẹ̀rí. Mo sọ tẹnutẹnu àṣedé bíi pé kálàfíà ìjọba ní gbogbo àwọn agbègbè yẹn. Ọlọ́run dẹ̀ fún wa ṣe lágbára Ọlọ́run. Nítorí pé a jẹ́ Fúlàní àwa ń bí ká dẹ̀ máa la ojú wa ká máa wòran kí nǹkan máa bàjẹ́ bí iná bí wa sí. Àá náà fẹ́ pẹ́ bí a fẹ́ wà bí fẹ́ máa jẹ bí fẹ́ bí àwọn ọmọ wa ń bí káwọn náà bímọ bí kán wà bí kán dọmọ ilẹ̀ Yorùbá kán jọmọ Nàìjíríà rere káwọn náà kàwé. Àwọn ọmọ wa ti ń kàwé nínú ilé ti tèmi tí mo bá yín sọ̀rọ̀ graduate bíi 5 láti nísìn nínú àwọn ọmọ tèmi ti bí graduate wa bẹ̀. So àwọn àbúrò mi náà àwọn fọwọ́ àjọjẹ́ graduate. So kẹ́kẹ́ wà pé àti ń ṣe kìnní àti ń pọ̀ lọ díẹ̀díẹ̀ wọ́n máa tó kárí lágbára Ọlọ́run. Àìkàwé yìí àìnímọ̀ díẹ̀díẹ̀ ni Islam nígbà tó máa wọlé ẹnìkan ṣe náà ló mú wọbì kan tó dẹ̀ spread ẹ̀ ẹ̀yin ẹ̀ wò lẹ́ni ẹ̀sùn wo ló lè tako Islam ní Nàìjíríà? A gbìyànjú state Islam ó pọ̀ ju state Christianity lọ kò sí state kan tẹ́ ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ ní bá Islam tẹ́ ẹ̀ ní bá Christianity. So bí ìmọ̀ ṣe jẹ́ náà nìyẹn bó ṣe máa káàkiri náà nìyẹn bá a ṣe máa try láti gbìyànjú development máa bá wa. Àmọ̀ràn yín fáwọn ọ̀dọ́. Ìmọ̀ràn wa fáwọn ọ̀dọ́ ni wípé ìjọba ni ó ní nǹkan ṣe láti ṣe fún àwọn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ National Orientation Agency wọ́n ní láti kópa láti orientate àwọn ọ̀dọ́ wa. Àwọn institution wa wọ́n ní ipa tó gbọ́dọ̀ kó. Bẹ́ẹ̀ bá ń kọ́ ọmọ níwèé ẹ máa kọ́ ní iṣẹ́ ọwọ́. Tó bá ti ń parí ìwé ẹ̀ kò nídìí kó máa lọ dúró de white collar job. Ó ní iṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹ bá dé Amẹ́ríkà lẹ́nìí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń parí high school tí wọ́n parí universities wọ́n ṣe ń parí báyìí náà ṣe máa ní chambers wọn. Ẹ lè expect kọ́kọ́ máa lọ kó ìwé wọn káàkiri wọ́n máa lọ wá opportunity pé wọ́n fẹ́ di civil servant tàbí kankan. Most advanced countries wọ́n máa ń dìdí pé àwọn ọmọ ni wọ́n handpick wọn fún civil service. Mostly èèyàn máa ń láì kéèyàn wá independent kó o dá lé iṣẹ́ tiẹ̀ lẹ̀ kó o máa ṣiṣẹ́ kó o máa control rẹ kó o control time ẹ kó o dẹ̀ control owó tó ń gain àti gain tó ní kó o kàn lè máa san tax fún ìlú tó ti kàwé àti tó ti kọ́ iṣẹ́. Tọ́pọ̀lọpọ̀ advanced countries máa ń ṣe nìyẹn tí ó yẹ kí àwọn ìjọba wa náà ṣe nìyẹn kí wọ́n educate àwọn ọmọ wa kí wọ́n bá wọn sọ̀rọ̀. Bí Fúlàní ti ṣe láti ilẹ̀ Fúlàní ó kọ́ àwọn ọmọ ẹ̀ ní ẹ̀sìn ó kọ́ àwọn ọmọ ẹ̀ ní iṣẹ́ ọwọ́. Tó bá ti jí bá tẹ̀tẹ̀lẹ̀ wàá mọ bó ṣe ń sin ẹran wàá mọ bó ṣe ń fún wàrà yìí kedere ó jẹ́ ẹ̀kọ́ tí ó jẹ́ nutrient fún gbogbo àwọn èèyàn tó ń like. Orí wàrà lásán ó ti tó kéèyàn make owó tó yẹ kí àwọn big companies ṣe nìyẹn nutrition companies dairy kọ́ engage wa kọ́ engage àwọn ọmọ wa kọ́ engage àwọn obìnrin wa àwọn ọ̀dọ́ ní kankan àtàwọn obìnrin ká engage everybody kì í ṣe education nìkan ló ṣe kiri ká provide the skills táwọn èèyàn ti máa kọ́ṣẹ́ iṣẹ́ tailoring iṣẹ́ mechanic kó wà conducive fún àwọn èèyàn láti máa ṣe because tẹ́ bá ní kéèyàn máa lọ kọ́ iṣẹ́ oko kíkọ́ kẹ́ fún lọ́kọ́ àtàdá bí wọ́n ṣe ṣe láyé àti lọ́kọ́ ní dúró síbẹ̀ tools gbọ́dọ̀ wà machine gbọ́dọ̀ wà tó máa ṣiṣẹ́ katakata máa ṣiṣẹ́ lórí oko nǹkan tó máa gbìn náà gbọ́dọ̀ wà kéèyàn kàn rí pé nǹkan yẹn ti gbìn kó máa monitor kó lè máa harvest ó ṣe yẹ kó rí nìyẹn tó máa encourage àwọn youth láti dúró nìyẹn tó bá ṣe bẹ́ẹ̀ yahoo ló máa take over state wa ọlọ́mọdé kí Nàìjíríà di country yahoo ká máa jí nǹkan oníkan láti ìlú òkèrè ká máa kó wá ẹ wo ohun tí Amẹ́ríkà ṣe lẹ́nu tó mẹ́ta yìí wọ́n lọ gbé president Venezuela nítorí kíni nítorí pé wọ́n ń jí owó Amẹ́ríkà lọ sí ìlú wọn ni wọ́n máa kó drugs tí wọ́n ní wọ́n máa kó wá sí Amẹ́ríkà wọ́n dẹ̀ máa fi yí àwọn èèyàn lórí drugs tó yẹ kó máa lò fún pharmaceuticals wọ́n máa wá tà fún àwọn ọmọ tó ń káàkiri àwọn kéékèèké níta wọ́n
máa fi fagbọ́ máa fi ṣe nǹkan the same thing náà ló apply fún ìyàwó the same thing ló apply fún ìyàwó drugs àti iṣẹ́ ìyàwó iṣẹ́ kan ṣe náà ló ṣe because téèyàn bá ti ṣe tó ti wọra èyàn ò lè fi sílẹ̀ tó bá ti jalè tó lè tó mọṣẹ́ tó lè ṣe kò sí bó ṣe fẹ́ fi sílẹ̀ so national orientation agency ó yẹ kó ń ṣe bẹ́ẹ̀ kó máa educate àwọn èèyàn kó tó ń ṣe yẹn kì í ṣe kó tó dá Christian religious leaders káwọn náà máa sọ ní àwùjọ ẹ yé jalè ẹ yé jí nǹkan ní nǹkan ẹ dúró lórí tó jẹ́ nǹkan tí tó yẹ kó máa sọ fún àwọn ọ̀dọ́ wa nìyẹn tó yẹ káwọn ọ̀dọ́ wa máa kọ́ nìyẹn àìkọ́bi ara sí ẹ̀sìn àìkọ́bi ara sí kí ìjọba ṣe iṣẹ́ títí ẹ bó ṣe yẹ kó ṣe òun ló gbé wa sípò táwa yìí tí yahoo bá ṣe yahoo tí ó bá ti ró òun ló máa lọ jí ọmọ ọlọ́mọ tó máa lọ pa tó máa fi ṣe ritualist ṣe criminality ò ti dé tábàárí nǹkan ìkọ̀tẹ́l agbára ọlọ́run nàìjíríà ti ṣe bó ṣe wù. ó kí bọ́dọ̀ wa ṣe kí tí wọ́n ti ń sọ̀rọ̀ látàwọn pé ẹ̀kú làkàyè lọ́wọ́ panu làkàyè mo dẹ̀ kí ẹ̀yin wa tí ẹ wà lé tí ẹ farabalẹ̀ tí àjọ bẹ̀rẹ̀ tí ẹ lè rí tí pàdé tí bàbá ti yànnà náà fún wa pé àjọṣepọ̀ tó wà láàrin àwa àti Fúlàní kì í ṣe kékeré ọmọ ìyá kan náà ni wá kí á nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ààyè táwọn bá wọn nílùú Abẹ́òkúta ní kára tó wà ní Randa 1993 ní àwọn ti débi kí n bọ̀sà mo dẹ̀ rí wípé ìfẹ́ tó wà láàrin ẹ̀yà àti àwọn Yorùbá tó wà nínú kì í ṣe kékeré alágbára ọ̀nà ìfẹ́ náà kò ní dùn àwọn máa tẹ̀síwájú ẹ̀yin lọ wá nílé bí ó ṣe ń lọ ní ẹ̀ṣẹ̀ gbọ́ yẹn gbogbo àwa tí a ní àjọṣepọ̀ láàrin àwọn Fúlàní tàbí àgbẹ̀ tàbá ìyàwó ẹ jẹ́ ká ṣe déédéé fún wa nítorí pé ọmọ ìyá kan náà ẹ ṣe ó ti gbà kan. ìrírí mi o ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kábọ̀.